then ìbéèrè ẹlẹ́ẹ̀kejì gbogbo nǹkan tọkùnrin bá gbà ní láàdá látara pé èèyàn kírun jẹmọ́ mọ́sáàsí táwọn obìnrin bá kírun wọn náà nínú ilé àjọgbà di same náà torí pọ́lọ́run náà ànábì náà lọ sọ pé ká kírun nínú ilé ó dáa so obìnrin bá kí inú ilé dáadáa tàgbà lónà ọgbà tó bá sì wá sí mọ́sálásí náà yóò gbà ládá ẹ̀ tó ti yé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì èwo ló kọ́ wà established Kaaba ni wọ́n bi ànábì léèrè gan ni ànábì ní Kaaba lákọ́kọ́ Ọlọ́run dẹ̀ sọ nínú Qur'an Ọlọ́run ní inna awwala baytin wudi'a linnas lalladhi bi Bakkata mubarak ẹ̀rì Ọlọ́run fi mubaraka náà sára rẹ̀ albarka ń bẹ lára Kaaba albarka ń bẹ lára al-Masjid al-Aqsa mọ̀rọ̀ pé ẹ̀ ti clear ẹlẹ́ẹ̀kejì ni wípé mìíràn tí ẹlẹ́ẹ̀kejì yẹn nígbàtí Ọlọ́run kọ́kọ́ pa ànábì láṣẹ kánàbì máa kírun Ọlọ́run ní kánàbì ó máa dojúkọ Masjidul Aqsa kí nìdí tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ tí ẹ rí Ọlọ́run èèmà lọ̀rọ̀ Ọlọ́run èmi máa ń sọ fáwọn èèyàn wípé iṣẹ́ Ọlọ́run ọ̀tọ̀ iṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ iṣẹ́ Ọlọ́run ni pé ó dá sánmà òun ló dá iṣẹ́ rẹ̀ ó dá àwọn èèyàn abẹ́ẹ̀kọ́ òun ló dá wa ó dá omi ó dá iṣẹ́ rẹ̀ lárísìkí ẹ̀rọ ṣùgbọ́n nínú iṣẹ́ Ọlọ́run fa'alun lima yurid ọba ṣe yóò ibi tẹ́ ẹ ti rò pé omi ó ti sun omi lè má sun bẹ́ iṣẹ́ rẹ̀ nìyẹn ẹ sì lè rò pé omi ó sun bí kakọ́ mi sun bẹ́ ẹ sì lè rò pé automatically omi gbúdọ̀ sun kọ́lọ̀ omi kò ní jáde bẹ́ èèmà ó ń bẹ níbi iṣẹ́ Ọlọ́run ṣe rí arúgbù Sham ilẹ̀ Sham yẹn Ọlọ́run kọrí àlùbáríkà tó pọ̀ ó kọrí ẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run ibẹ̀ ló ti gbé wọn dìde ibẹ̀ ló ti ń kó wọn dìde gbogbo àwọn ànábì ọ̀pọ̀lọpọ̀ wọn ibẹ̀ ni wọ́n ti dìde ànábì Ibrahim ni ànábì Ishaq ni ànábì Yakub ni ànábì Musa ni ànábì gbogbo wọn ọ̀gọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ibẹ̀ náà ti dìde Ishaq Ọlọ́run wa máa ń fi nǹkan kan pòwe fún wa bẹ́yàn bá ń fà tí bá ń tóra wọn bàbá tó ní bàbá rẹ̀ fà ó tóra wọn bàbá tó tẹ̀lé fà ó tóra wọn bàbá tó tẹ̀lé yẹn náà fà ó tóra wọn ìwọ náà fà ó tóra wọn káwọn ọmọ rẹ̀ ọmọ sọ wípé ó ti dìran o ọba ṣe yóò wúlọ lọ́wọ́ àwọn ọmọ tí ẹ lè fà kọ́mọ̀ tó mọ́ àgbúdọ̀ mọ́ sí jàkíní dòdò lórí èyíkéyìí nínú orí tọ́lọ̀ ń bá taari sọ́dọ̀ wa wà tilkal ayyamu nudawilu bainan nas Ọlọ́run ní ṣe rí orí ilé ayé yẹn à ń sàkúlétì ẹ̀ ni so ti wà báyìí lákọ̀ọ́kọ́ Ọlọ́run fẹ́ tí ká Nábì sallallahu alaihi wasallam kó fi ìyàtàpọ́nlé síbi tọ́lọ́run ti kọ́kọ́ gbé gbogbo àwọn ànábì Ọlọ́run dìde Ọlọ́run máa dojúkọ bẹ́ẹ̀ àkọ́kọ́ ní kó máa jẹ́ iyì fúnlẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì àwọn aráàlú Mákà àwọn náà ti ń lo Kàábà àwọn ẹlẹ́bọ wọ́n ń lo Kàábà dáadáa wọ́n ń ṣe tó wù wọ́n kódà wọ́n ń ṣe ájì Ọlọ́run wa máa ń fẹ́ kánàbí ó ṣe ti ẹ̀ lọ́tọ̀ kó má jọ ti àwọn existing norms tó ti wà ń lẹ̀ Ọlọ́run má kọjú síbẹ̀ ìwọ má kọjú síbẹ̀ ẹ sì lọ mọ̀ nínú ètò ayé ẹlọmọ ọkà nínú ìtàn gbogbo ẹnikẹ́ni tí ó bá ti change history kò ní ṣe bí èyí tó bá lẹ̀ kò ní ṣe bí àwọn èyí tó bá lẹ̀ ní tí mo sọ yẹn ó ní ìtumọ̀ odidi ẹ̀kọ́ ni téèyàn bá kẹ́kọ̀ọ́ ń pọ̀ ọ̀rọ̀ management dáadáa ó kíyèsí kí ni tó wà ńlẹ̀ kí ni mo fẹ́ fi kún tí ó fi yàtọ̀ sí èyí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ títí ó fi nítumọ̀ ẹlọ gbogbo àwọn ẹjẹ́ mú ti ọ̀rọ̀ kéwú lápèjúwe ó ní báwọn èèyàn ṣe ń kéwú báwọn èèyàn ṣe ń kéwú báwọn èèyàn ṣe ń kéwú ìgbà tó yá Sheikh Adam Abdullahi Al-Ilory ọlọ́pọ̀ bá foríjì wọn kó bá àwọn bẹ̀rẹ̀ kéwú nínú class àwọn ọmọ ilé ọmọ sí exam ó promote wọ́n mú yẹn láti Egypt bó tẹ̀jẹ́ kó wọ́n láwọn àfáà mi náà ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n ni tó gbé síta jù Sheikh Adam
ariwo wá pọ̀ ń gbà yẹn pé Ádámù ti bà kéwú jẹ́, àfáà náà ro ọmọ kéwú jókòó lórí àga, ẹlòmínà ọlọ́mọdé ọmọ wọn lọ bẹ̀, ọlọ́mọdé àwọn ó kéwú bẹ̀, bí eré ṣe rí kí nǹkan ó máa yí padà yẹn is an inevitable thing nínú ìgbésí ayé ọmọdé. Tó bá ti ní ò ní accept change, èyàn kan wà irrelevant. So change bọ́lọ̀ ṣe dáyé nǹkan máa change. So àwọn kan yarí pọ́ máa wọn ò ní lọ bákásí máa wọn ò ní lọ ojú kan náà sì wà nígbà tó stage kan àwọn tó ń lọ bẹ̀ẹ́ táwọn èèyàn bá rí pé wọ́n ń yàtọ̀ sáwọn míì, ẹ̀yin tẹ́ ẹ̀ bá jọ wọ́n yẹn ẹ máa wà irrelevant. Ó change díẹ̀ stage míì ta tó wà ń sìn tẹ́lẹ̀ mi bá fẹ́ mọ́ ma lọ lé kọmọ kí o yóò ní àfá ẹjọ́ ṣé mi ìfẹ́ kẹ mọ́ kọ́ ní alif bá alif bá ta sami ìfẹ́ yẹn o alif bá tajwid kọmọ kí o tajwid mo fẹ́ kẹ kọmọ mi àfá àtọ́ sí lọ́mọ bá òun ọmọ tajwid yóò ẹkẹ́ olóòtọ́ ṣùgbọ́n àwọn àfá tó tán mọ tajwid tá àfá yẹn ò bá tètè lọ múra kọ́ lọ kọ́ tajwid kò ní lọ́mọ kí o kàkà bọ́bá wá bínú jù bẹ́ẹ̀ lọ ibi tó wà àwọn yóò tó forí ẹ̀ kọjá bílẹ̀ ìṣẹ́rẹ́ ni tó bá wá gbọ́n náà kó náà wá tó mọ́lọ mú tẹ̀jú ìdí kó mú máa yóò wà relevant. tó bọ́rọ̀ ilé ayé bó ṣe máa ń rí nìyẹn nǹkan ó máa change látàsìkò sásìkò kan. àwọn èèyàn sọ̀rọ̀ nípa AI ẹlòmíì ni ọlọ́run máa jẹ́ kí wọ́n fi AI ṣe ó ń tẹ́rẹ jẹ kò sí ó ti wọnú gbogbo nǹkan ó nídìí ẹ̀ àmọ́ ẹni tó bá ti mọ nǹkan ni ó mọ AI lò àbíkí ni wọ́n ń pè artificial intelligence az-zaka'ul istinai. Artificial intelligence yẹn bó ṣe rí òun he doesn't have mind, kò lọ́kàn ní tẹ́ bá fi síbẹ̀ náà, ṣùgbọ́n yọ́ yọ̀ lẹ́nu pé tó fi síbẹ̀ yẹn yóò sọ jù ọ lọ torí pé gbogbo tó wà ń bẹ̀ yẹn ó mú káàkiri lára gbogbo àwọn èèyàn náà ni. ìwọ tó bá wá mọ̀ lò tó ní nǹkan kan lára tó fẹ́ lò tó bá ti dọ́dọ̀ àwọn tó mọ̀ nǹkan yẹn wọ́n mọ̀ pé AI ló lò wọ́n mọ̀, ṣùgbọ́n tó ní nǹkan lá tó bá tún lo AI yóò jẹ́ kí rìn ó yá yóò dẹ̀ bá sí fún táìpẹ̀. so ìdíyàn tó fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run fẹ́ kí Ànábì yàtọ̀ má kọjú sí Káàbà má kọjú mọ́tí àkùsọ̀ kó yàtọ̀ sáwọn ará Mọ́kà yìí ká mọ́ rò pé èbí láà ń ṣe náà ló ń ṣe wọ́n àmọ́ ògbà wáyé títí ẹbí yàtọ̀ àwọn èèyàn mọ̀ béèrè ẹlòmíì ní ti bínú yóò máa béèrè tó bá ti ń béèrè ó máa wà convinced gẹ́gẹ́ bí Umar ibn Khattab níjọ́ tí Umar gba Islam ó fẹ́ lọ bá Nàbí dání bẹ̀ tí wọ́n mú wálẹ̀ wọ́n bá ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ gba Islam nǹkan kan lọ prompt ẹ̀ tó fi wá so lè tó túnmọ̀ pé at times ó ṣe nǹkan kó yàtọ̀ ìyẹn máa create ó máa attract attention àwọn èèyàn bá èwo lè tún lélẹ̀ tán bá ti débẹ̀ wọ́n wà convinced so látara àdé eléyìí ọ̀nà kan ní so later in tó wu ànábì fẹ́ràn Mọ́kà púpọ̀ kódà ànábì sallallahu alaihi wasallam lọ́dún tánàbì jáde kó Mọ́kà tó ń lọ sí tó ń ṣe ìjírá lọ Mọ̀dínà ìgbà tánàbì jáde ó wo Mọ́kà lọ́ọ̀kan ó ní rẹ̀ ìlú yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ tí ìbá ṣe pé wọ́n lé mi jáde ìgbà ti ṣe jáde kúrò lọ sànábì fẹ́ràn Mọ́kà sallallahu alaihi wasallam ànábì wa ń bẹ lọ́wọ́ pé ìrẹ̀ Ọlọ́run ibi tó wù mí kí n máa dójú kọ ní Káàbà yìí Ọlọ́run bá fi sọ wípé falanuwaliyannaka qiblatan tardaha falanuwaliyannaka qiblatan tardaha Ọlọ́run rẹ̀ ànẹ́bí sí ṣe sùúrù kíbùlà tó wù ọ́ yẹn á padà sọ pé kò dojú kò sí máa fèsì ilé iná fawalli wajhaka shatral masjidil haram. so ìdí nìyẹn tó fi jẹ́ pé létà Ọlọ́run padà ní kánàbí òdojú kọ nígbà táwọn atẹ́gùn ti fẹ́ sílẹ̀ táwọn èèyàn náà ti appreciate gba ẹ̀ṣẹ̀ lè yàtọ̀ Ọlọ́run wá ní kánàbí ọmọ òdojú kọ Káàbà gbogbo ẹ̀ ló ní hikma ló ní wisdom so ti wà báyìí kìí jẹ pánàbí ọmọ tí ń ṣe gbogbo àwọn nǹkan ẹ̀ ló ní wisdom láwọn political kìíní tó dọ́mọ tí Ọlọ́run fẹ́ ká kẹ́kọ̀ọ́ látàrẹ. níparí ìbéèrè nípa àwọn international communities tí wọ́n mọ̀ọ́mọ̀ gbé ìlànà kalẹ̀ láti favour Israel ṣé kò sáwọn mùsùlùmí nínú wọn ni kí ni mùsùlùmí ń ṣe ṣe ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò ní ánsà ni akàmọ̀dọ̀pọ̀ wa láàmú lórí ọ̀rọ̀ yẹn pé kí ni Saudi ń ṣe kí ni gbá ń ṣe kí làwọn ń ṣe ṣe rí tí a bá ti ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn international politics ordinary èyí sọ kìí kẹnu bọ́
torí pé in tí ò yí ọ o ní ó pọ̀ ju nǹkan tó yí ọ lọ in tí ò yí ọ o ní ó pọ̀ ju nǹkan tó yí ọ lọ màá mú àpèjúwe kan wá ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tó yẹ kí n sọ lórí ẹ̀ sí ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ tó odidi international matter kan tó jẹ́ pé ó pamọ́ ni ṣùgbọ́n màá mú àpèjúwe wá mi ò ní sọ̀rọ̀ yẹn gangan mi dẹ̀ ní sọ country ṣe rí orílẹ̀-èdè Saudi as a country as a nation bó ṣe wà yẹn ìlú Islam ni tí ò sí iyèméjì ń bẹ abẹ́ẹ̀kọ́ mo fẹ́ gbogbo ọmọ ṣẹ́lú Islam ní àbí ìlú Islam ìlú Islam ṣùgbọ́n bó ṣe jẹ́ ìlú Islam tán bó ṣe jẹ́ ìlú Islam tó Saudi ò lè live in isolation gbogbo ẹgbọ́n tí mo sọ kó wá ní òun ò nídi US òun ò nídi China òun ò nídi South Korea North Korea òun ò nídi Russia kò lè sọ bẹ́ẹ̀ torí pé kò lè dá nìkan sáyé ibẹ̀ yẹn ni àwọn diplomatic relations yóò máa wà bó mo ti fẹ́ relate pẹ̀lú US tí màá fi rí nǹkan tí ìlú mi ò fi ní dàrú tí màá dẹ̀ dáàbòbò faith Islam wa Saudi wà máa gbéṣẹ́ gbé ara wọn yóò máa gbéṣẹ́ gbé ara wọn tí wọ́n bá ń wo Saudi lọ́ọ̀kan pé wáyé tí Saudi fi ṣe báyìí orílẹ̀-èdè kan ní àwọn orílẹ̀-èdè Islam mo forúkọ bọ̀ láti rí Amẹ́ríkà láwọn fẹ́ deal pẹ̀lú country kan wọ́n láwọn fẹ́ deal pẹ̀lú country yìí orílẹ̀-èdè Islam yìí wọ́n sì invest interest nínú orílẹ̀-èdè wọn nípa tẹ̀sìn àti nípa ìbáṣepọ̀ pẹ̀lú wọn wọ́n dẹ̀ mọ̀ pé tí Amẹ́ríkà bá wọbẹ̀ wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ń bẹ̀ ọba ìlú Islam yìí ó kàn lọ sign contract kan pẹ̀lú Trump billions of dollars lásìkò yẹn ó lọ sign pẹ̀lẹ́ ìgbà tí ó fẹ́ lọ ó ti jọjọ sọ̀rọ̀ yẹn ìgbà tó fẹ́ dọ́dọ̀ Trump ní pálásì rẹ̀ báyìí èmi rí báyìí tí France wá pé welcome my friend welcome tínú ẹ̀ dùn tí ń fòkè nígbà tó rí owó nínú àwọn discussion nígbà tán gbowó nǹkan ni pé no don't deal with this country okay owó tán lọ gbé fún wọn yẹn láti lè mọ́ dí pẹ̀lú country yẹn ni torí pọ́n ti mọ̀ wípé kò sí ìdí tí Amẹ́ríkà fẹ́ fi lọ dí pẹ̀lú country yẹn wọ́n ti rí pé China ti gba wájú àwọn lọ́dọ̀ country yẹn nínú orílẹ̀-èdè tí fíìsà rẹ̀ dẹ̀ chíìpù dáadáa ń sìn China tó wá fẹ́ lọ China ń sìn ìyá tí ń ta lọ́jà ẹgbọ̀n fún ṣe ti China dé ni because China wà open àwọn fẹ́ ṣe business ẹ máa bọ̀ kí ní ìyẹn economically wọ́n affect America wọ́n affect wọn so automatically tán bá ti rí pé àwọn ẹni yìí ti lọ gbàyà wọn níbẹ̀ ẹ lápèjúwe ní ìsìnyẹ́ pọ̀ ní fúnyàn lóúnjẹ ó fúnyàn 1 naira ẹnìkan wá ń fúnyàn ní 20 naira oní 1 naira wá lóun halẹ̀ mọ́ ẹ̀yẹ́nù pé dákun halẹ̀ mọ́ mi kó ní 20 sáàmù halẹ̀ ní tó ń ṣẹlẹ̀ ní ẹ so látara àdílé ẹ mọ́ dì pẹ̀lú àwọn ẹni ẹ ṣe bí torí owó láyẹ̀ fẹ́ gbá wọn jà ẹgbà sign contract ṣẹ́gbọ́n nǹkan tẹ́ ń gbọ́run á dì pẹ̀lú wọn á sẹ́ndì àwọn kìíní ẹ propaganda wọ́n ti ṣètò ọ̀rọ̀ lábẹ́lẹ̀ ìkáṣẹlẹ̀ nígbàtí Iran tó ju àdó olóró sí Qatar ẹ rí pé Qatar nígbàtí wàhálà ń ṣẹlẹ̀ Iran sẹ́ndì àdó olóró kan sí Qatar mo wá ń bè lọ́wọ́ ẹnìkan pé wọ́n ẹ̀ tó fi lè jẹ́ báyẹn ìlú Islam náà ni ẹnìkan láti mọ́ tó ń pé in tó ṣe pé ó kù ọ̀sẹ̀ mẹ́ta làwọn ti mọ̀ pé ó máa ṣẹlẹ̀ kódà gbogbo ibi tí ó wọ̀ wọ́n ti vacate àwọn èèyàn kúrò ńbẹ̀ gbé propaganda náà ni ṣùgbọ́n wà tó lọ jókòó sí di BBC almost analysis in tí ò yíọ̀ kó yíọ̀ lásán lẹ́rọ wípé wọn kọ́ church sí Saudi ni ó ní tó lọ kó tó rí gbọ́dá àfihìnlẹ̀ kọ́mọ́kọ̀ church
sí gbogbo Saudi kìí ṣe kọ̀ lọ lásán o torí pé wọ́n wà nínú international community why tí ó fi jẹ́ pé lù yín ní gbogbo ayé church mosque wà ń bẹ̀ why tí ò fi ní sí lọ́dọ̀ tí pé rárá ẹ̀sìn wọ̀ gbà bẹ́ẹ̀ kìí ṣe lórí ẹnu lásán o ó láwọn nǹkan tí wọ́n kásẹ̀ kúrò lérí ẹ̀ kan lè rí nǹkan yàájú bí gbogbo èèyàn tí lọ ń ṣe hajj lọ́dọọdún millions of people tẹ́ ẹ̀ sì ń lọ tẹ́ ń padà bọ́ǹbù lè dún l'Árafà o àwọn kan ní wọ́n ṣiṣẹ́ lórí wọ́n ṣe mọ̀ dictate Saudi wà kásẹ̀ kúrò ní nǹkan míì nítorí káwọn èèyàn má bá pàdánù ẹnu wọn l'Árafà ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmí tó bá gbọ́ pé Saudi ṣe nǹkan kan why Saudi ṣe báyìí why Saudi ṣe báyìí ó lè mọ́ yọ gbogbo ayé politics náà ń play fúnra wọn politics lóníkàlùkù ń play fúnra wọn oníkàlùkù fẹ́ mú tiẹ̀ ó ní o so látara àdínrẹ̀ ká mọ́ sọ pé why tí Saudi ò lọ sọ pé kí ká àwọn Israel kan kúrò mẹ́ why tí Qatar sọ pé why tí kí ẹ má sọ bẹ́ẹ̀ o èyí tí Saudi ń ṣe lábẹ́lẹ̀ fún Palestine kì í ṣe kékeré o ṣùgbọ́n lè máa sọ́pọ̀lọpọ̀ ẹlòmí oníkàlùkù náà ń lọ́bí ara wọn ni o Saudi ń lẹ̀ mọ́ China ń sì ọkọ̀jú ojú ẹ̀ o wọ́n ti ń lẹ̀ mọ́ ṣe North Korea ní àbí nǹkan ọkọ̀jú ojú ẹ̀ o ìwọ tó tàka tó fọwọ́ tọ́ ẹnìkan láyà tó sì mọ̀ pé ò lè dámú ó ti lẹ́ni tó gbìjà rẹ̀ o ẹ mọ́ ògbà kan àwọn àgbàyà kan ládùúgbò wọn ò nìkan mẹ́kẹ́ kan kọ́ lọ gbájì obìnrin kan tí máa ń kọjá lọ ọlọ́mọdé kan tí máa ń lọ ládùúgbò lọ gbáǹdì ẹbà rọmọ róńdò yọba gbọ́bìnrin dì tóbìnrin ẹbá ti á fẹ́ ẹ̀nà tó lè àwọn àgbàgbà kílódé kí ló ṣe fún ọgbọ́ àwọn náà ni wọ́n rán ṣe rí yàtọ̀ pé téèyàn bá kẹ́kọ̀ọ́ eléyìí tí mo ń sọ yìí ẹni tó bá kojú bọ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú àwọn international studies tó bá kojú bọ̀ dáadáa yóò mọ ìtumọ̀ tí mo ń sọ èyí ń kọ́ kọjá ọ̀rọ̀ pé a ṣe fọ́ọ̀tì gbìyànjú a ṣe kíkára o èyàn ò mọ̀ tán pè ní international politics tí ò bá yí ọ dáadáa má kẹnubọ àwọn nǹkan tí ń lọ lágbàáyé oníkálukú náà ń ṣe kílù rẹ̀ ó lè lójútùú gbogbo nǹkan tó bá sacrifice tálàáfíà ó fi wà lù rẹ̀ tí àwọn alágbára ayé tán bá fẹ́ da ìlú rú mọ́ yín lọ́wọ́ wọn ò dàrú o láàrin ìṣẹ́jú àyá Iraq ó sì ń fararọ ni o Libya ó sì ń fararọ ni o wọ́n mọ̀ bí wọ́n sì ṣe o so oníkálukú mọ̀ tí ń ṣe president Nàìjíríà Tinubu bó ṣe rí bàbá yẹn mọ̀ ọmọ ètò débi pé bí ra ń ṣe sí tí ń ṣe ohun ọmọ o so látara àdí eléyìí èmi fẹ́ kẹnu bọ pé kí ni àwọn mùsùlùmí àgbáyé ń ṣe ṣé ẹ mọ̀ wípé àgbáríjọ àwọn ìlú mùsùlùmí lágbàáyé wà àwọn náà mìtì o ṣé ẹ̀dẹ̀mọ̀ kégbà tí wọn ò recognize Palestine as a state tí wọ́n recognize Israel as a state nínú àwọn tí wọ́n yarí ní Saudi wà nínú àwọn tán recognize Palestine ó ní Saudi wà ní Kuwait wà so lè tó túnmọ̀ sí pé wọ́n mọ̀ bí wọ́n ṣe jọjọ ń ajá ń sábà ẹkùn sábà ajá on international politics ọkọjá ọ̀rọ̀ individuals so abi Allah subhanahu wa ta'ala àdúrà ní kásà mọ̀ ṣe kọ́lọ̀wọ̀n bá kó bá sọ àyè náà di àyè Islam kó sì bá ránṣẹ́ àlàáfíà sí gbogbo ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ lágbàáyé wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam